ẹni bí ahun ní rí ahun he, èèyàn bí àrìnàkò ní hègbín, ẹni bí ahun ní rí ahun he, èèyàn bí àrìnàkò ní hègbín. Gbogbo wa la máa hun, alábàáhun gbogbo wa la mọ̀ ọ́, bá a bá sì mọ̀ ọ́ ẹ jẹ́ á lọ lè béèrè kí ní ń jẹ́ alábàáhun. Ìjàpá tìrókò ọkọ Yánníbo, torí pé alábàáhun mẹ́ta ló wà: Yánníbo, Ìjàpá, Ìrèrè. Ìran alábàáhun kò ju mẹ́ta náà lọ. Alábàáhun ó ní igbá ẹ̀yìn tó dàbí ilé fún àwọn tó máa ń kárí bọnú sí, ká ẹsẹ̀ wọnú sí. Gbogbo wa la mọ̀ ìgbín. Ìgbín náà ní ìkarahun tó jẹ́ bí ilé tiwọn táwọn náà máa ń ká wọnú sí nígbà míì. A sì mọ̀ wípé béèyàn bá jẹ́ ẹni tó sọ pé ọdẹ ìgbín lòún ṣe, yóò jẹ́ ẹni tó jẹ́ pé ara rẹ̀ ó balẹ̀. Bí ṣe ń ṣángbó ni yóò máa tanlẹ̀, bí ṣe ń tanú ìràwé ni yóò máa tanú akùjù. Ṣé ẹ mọ̀ wípé èèyàn tára rẹ̀ bá balẹ̀ oníhègbín, èèyàn tára rẹ̀ bá balẹ̀ onírí ahun o. Rántí ìgbà tá a wà ní kékeré, a bá ní pé tásìkò tójò bá ti ń bù lulẹ̀, àsìkò yẹn tójò ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rọ̀, tówójọ ti ń dunlẹ̀, òun la máa ń wágbìn nígbà náà lọ́hùn. A bá ní pé a fẹ́ ṣọdẹ ìgbín lọ. Ọmọkùnrin kan nínú àwọn èèyàn wa tá a jọ lọ, bí ìran wa náà ni, ó jù mí lọ díẹ̀. Ó ti hègbín bíi 21 mọ́kànlélógún. Kémi tó rí ẹyọ kan, àwọn yòókù wa, àwa tá a wà nínú igbó tá à ń wágbìn, a tó 11. Ọmọkùnrin tá à ń wí nìkan, ìgbín 11 lòun nìkan rí tó he. Ẹnìkan he 2, èmi he ẹyọ kan. Àwọn yòókù wa tá a fi kúrò nínú igbó bí a ti ń wágbìn, a à rí kankan he. Tọkùnrin bá ṣáájú wa yóò máa hègbín lọ. Tá a bá rò pé ọ̀nà bí tí ń gbà ní hègbín táwa náà bá bẹ́ wájú ẹ̀, àwa ó kọjá lórí ìgbín, yóò hègbín lẹ́yìn ẹsẹ̀ wa. Àwa bi pé bóo ló ṣe ń ṣe é, ó wá ní pé ńgbà ara yín ò balẹ̀, ẹ bá fẹ́ hègbín yóò wá kọ́ bọ́n ṣe ń hègbín ni, ó ní bí wọ́n ṣe ń ṣọdẹ ìgbín lọ́tọ̀. Tó túmọ̀ sí pé orí àwọn àgbẹ̀ kò yàtọ̀ o. Ìgbín farabalẹ̀, alábàáhùn farabalẹ̀. Èèyàn tó bá farabalẹ̀ ni yóò rẹ alábàáhùn, èèyàn tó bá farabalẹ̀ ni yóò règbín. Mo sì rántí nítòótọ́, àwa ń bẹ́ jàjà káàkiri inú igbó ni. Ibi atàn ńgbà míì tá a ti rígbìn gangan, tóun bá débẹ̀ tó bá tàn, yóò sì fàgbín yọ bí ẹni pé ó fi pamọ́ bẹ̀. Èèyàn bí ahun ní rí ahun he, èèyàn bí àrìnàkò ní hègbín, òwe àwọn àgbàlagbà ni. Tó bá wá rí bẹ́ẹ̀, ibi wo là ń lò ó sí? Ibi à ń lò ó sí náà ni pé èèyàn tó bá dàbí nǹkan kan, òun náà ni ó máa jẹ́ nǹkan kan
tó bá rí àwọn tí wọ́n pè náà bákan náà wọ́n ní pé sọ̀bẹ̀sùn fakó orí ìwọ ọmọ ní mọ̀mọ́ sòkè gbé. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yìí pé bóníkálùkù bá ṣe rí òun náà sọrú ìgbésí ayé tí ó máa gbé. Oníranu èèyàn òun ní mọ bí ọbẹ̀ ti dùn. Tẹ́ bá fẹ́ gba information àdúgbò lọ́wọ́ àwọn ènìyàn, àwọn tí wọ́n rídìí jókòó tán ráàyè ranù ni ẹ lọ bi léèrè, ó lè jọkùnrin ó lè jóbìnrin. Ìtumọ̀ rẹ̀ nù. Ọlátúndé Òkìkí ọmọ Tìámí lórúkọ mi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.